a lot ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé èèyàn máa tọrọ pé ẹni kóun má rí irú ẹ̀ ni ẹni tó bà ló mọ̀ Ọlọ́run kó ṣàánú wa bí mo ṣe rí kékeré yìí ní tí etí mi ti gbọ́ tí ojú mi ti rí látàrí experience àwọn èèyàn àgbàlagbà míì tó tí gbogbo orí ẹ̀ ti di funfun mi rò pé ó rí aláṣírí làwa àwọn ò gbọ́dọ̀ máa tú àwọn èèyàn láṣírí Ọlọ́run kó ṣàánú wa mẹ́wàá ń ṣẹlẹ̀ pàápàá sí àwọn obìnrin pàápàá látàrí nǹkan tí society àti nǹkan tí ẹlòmíì máa sọ nǹkan táwọn èèyàn máa sọ kí ni ká ti gbọ́ ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kan sọ ẹ̀mí wọn nù ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kan sọ sanity wọn nù ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kí wọ́n ṣègbé èèyàn lè wà nílé ayé kó máa gbé ṣùgbọ́n kó ti ṣègbé kí láìfẹ́ ti tán èèyàn lè wà nílé ayé ṣùgbọ́n kó má jẹ́ èèyàn mọ́ now fún ìdí èyí ìwọ obìnrin tó wà ní diaspora torí bí mo ṣe pa show lẹ́ǹkan àwọn obìnrin tó ti pè mí tí wọ́n ń go through ìwọ obìnrin tó wà ní now I can now understand pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò lè pè live látàrí nǹkan tí àwọn èèyàn máa sọ nǹkan tí ayé máa sọ tó dẹ̀ jẹ́ wípé ẹ̀mí wọn ti fẹ́ bọ́ ṣàmọ́ wá ti torí nǹkan tí ayé máa sọ àbí táwọn èèyàn máa sọ káwọn èèyàn máa kúkú gífà kí àwọn èèyàn máa kú fún torí ẹnu àwọn ayé káwọn èèyàn máa kú nítorí nǹkan tí àwọn èèyàn máa sọ káwọn èèyàn máa ṣègbé láti dáàbò bo ẹnu àwọn ayé káwọn èèyàn máa ní live ara wọn mọ́ nítorí nǹkan tí ayé máa sọ èyí ló wá mú mi sọ pé gbogbo owó obìnrin tí hands ẹ wà tight tó wà nínú ìlà yìí lo tó need companion ṣùgbọ́n tó mọ bó ṣe lè sọ̀rọ̀ síta pè mí lẹ́yìn báwọn kan ṣe ti pè mí tí wọ́n ti ṣàlàyé fún mi ó gba omijé lójú mi pé ó ga ọ àwọn èèyàn go through a lot o pàápàá in diaspora ẹ̀yin tẹ́ wà ní Naija ìgbádùn lẹ́wà àwọn tó wà ní ìlú òyìnbó lóbìnrin orí obìnrin míì ti yí ẹlòmíì ti di wèrè ó ti di àbísínwín ẹlòmíì ti di jágijẹ ó dùn fáwọn èèyàn láti ní ó ń ṣàlẹ ó ń ṣèranù ẹ wo tọmọ tó tán gbé lọ sí orí social media ń sìn mo mọ̀ pé àwọn ọmọye àwọn èèyàn tó máa ti ṣẹnu yánmayàmá mo ti ka comment àwọn kan torí látàrí nǹkan tí ọkọ ẹ̀ sọ mo ka comment àwọn kan tán ní she's doing this she's doing that ẹni tó wọ bàtà ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀ kò sí obìnrin tó bá ń fi ìyẹ́ kán mi sí lẹ́nu tó máa lóun ò ní dúró nílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ ẹ rí tí wọ́n ti bí ẹyọ kan tí wọ́n sí nílé ọkọ yẹn tán bí méjì tí wọ́n sí nílé ọkọ tán bí mẹ́ta fọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ kò ṣe pé wọ́n níwà kò ṣe pé bí àwọn wọn yún orí ọkọ wà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ nǹkan táyé máa sọ òun ló ti ọ̀pọ̀lọpọ̀ débi tó wà yẹn ntáyé ò ní sọ òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ débi tó wà yẹn ọ̀pọ̀lọpọ̀ ń live life others òun ló sún wọn débi tí wọ́n wà kì í ṣe pé wọn ò níwà tó fi ń gbé ilé ọkọ kì í ṣe pé bí a kò wu àwọn náà láti gbé nílé ọkọ ṣùgbọ́n tẹ́ bá mọ àwọn tó wà nínú ilé ọkọ náà nǹkan tí ojú wọn ń rí pé wọn ò ní kátìẹ̀ kí àwọn tó fi ilé ọkọ lẹ̀ tán lọ dájókòó tán láwọn ò lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ọkọ nǹkan tí ojú wọn ń rí ẹ rí wípé ó bẹ́tà kan kúrò nínú ilé ọkọ yẹn both step tí àwọn tí wọn sí ní ọkọ ní òun ni ọ̀pọ̀lọpọ̀ ò ní àwọn tí wọn sí ní ọkọ tán wà brave tí wọn care nǹkan tí anybody máa sọ òun ni ọ̀pọ̀lọpọ̀ tó ń languish nínú ilé ọkọ tí wọ́n ń jẹ̀yà tí wọ́n wà nílé ọkọ tó jẹ́ wípé wọn ò láyọ̀ step yẹn ni wọn ò ní tí wọn ò lè take so ẹ má fi pè bóyá gbogbo ẹni tí ò sí nílé ọkọ ni ò ní wà gbogbo ẹni tí ò sí nílé ọkọ wọ́n take a bold step ni ọ̀pọ̀lọpọ̀ wọn so èyí ló mú mi sọ wípé ìwọ obìnrin tó bá fẹ́ companion àbí tó ti wà depressed tó fi pé o need companion pè mí lẹ́yìn má pè mí lórí program pè mí lẹ́yìn kó bá mi sọ̀rọ̀ ẹ má pè mí ẹ̀yin obìnrin yẹn ẹ má pè mí lórí as a matter of fact mi ò ní ṣe matchmaking obìnrin live mọ́
tí bá tiẹ̀ máa ṣe bóyá nǹkan kan bóyá nǹkan kan ni màá máa ṣe lẹ́ǹkan kan. But àwọn tó bá ti wà sensitive, ìwọ tó bá mọ̀ pé companion ló ní, má pè mí sórí program, pè mí lẹ́yìn. Ìwọ tó bá need companion, tó need serious relationship. Torí society wa ṣe mọ̀ pé a wà gullible, wa àgbọ́n. Ẹlòmíì single mother ni, single parent ni. Ẹlòmíì wà single but ó need companion, but kò ní lè sọ pé òun need companion, wá líranù ló fẹ́ ṣe. Pé why tí ó ṣe sọ pé ọkọ lòun wá. Kò ṣe gbogbo èèyàn ló fẹ́ wà tied down pẹ̀lú ọkùnrin. Kò ṣe gbogbo èèyàn ló fẹ́ wà committed pẹ̀lú ọkùnrin. Ẹlòmíì kò fẹ́ kẹ́dóra yín, kẹ́dẹ̀ máa lọ kẹjọ sọ̀rọ̀. Kò ṣe gbogbo èèyàn ló fẹ́ serious relationship. So ìwọ tó bá fẹ́ companionship, tó fẹ́ companion, pè mí lẹ́yìn. Ìwọ torí ẹ ti bá fẹ́ yí, tó ti fẹ́ ní depression as a matter of nǹkan tó ń ṣẹlẹ̀, pè mí lẹ́yìn. Nítorí mo rí a lot ni mo rí. Then pàápàá lẹ́yìn tí mo ṣe ṣòótọ́, àwọn tó pè mí lẹ́yìn tí wọ́n ń sunkún pé àǹtí Yínká, nǹkan táwọn ń go through rèé, nǹkan táwọn ń go through rèé. Ó ga o. Nǹkan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o. Ẹ̀yin obìnrin, ẹ jọ̀ọ́, ẹ ní láti ya wèrè o. Pàápàá ẹ̀yin tẹ́ wà ní diaspora tí gbogbo ayé rò bóyá ẹ wà nílùú òyìnbó, inú yín ń dùn, ọkàn yín balẹ̀. Tó bá ti need companion, pè mí o. Má lè ya wèrè o. Má lọ ní depression. Tó bá ti wà lórí antidepressant, ayé ẹ ti bàjẹ́ nìyẹn o. Ayé ẹ ti bàjẹ́ ní àwọn oògùn, àwọn antipsychotic, anti-kini medication yìí ó tún máa ń mú àwọn àìsàn míì jáde lára èèyàn. So please, Ọlọ́run ní jẹ́ ká rógun orí yíyí o. Ọlọ́run ní jẹ́ ká rógun mental health problem o. Pè mí, obìnrin ni mí. Tó bá wà ní diaspora, pè mí. Tó bá lè pè mí, send voice note kó bá mi sọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ẹ má dákẹ́, ẹ má lọ dákẹ́ kú o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Pẹ̀lú àwọn nǹkan tí mo gbọ́ yìí, ó ga o. Ẹ má dákẹ́ kú o. Ẹ jọ̀ọ́ o.